kábíyèsí olódùmarè kábíyèsí Ifá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ojú tẹ́ fi ń wò ó ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ní ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ láṣẹ lọ́wọ́ olódùmarè. Káàkiri àgbálá ayé làwọn èèyàn ń ṣe ìwádìí ìjìnlẹ̀ làwọn èèyàn ń tojú bọ lé náà ń tojú bọ lù ú náà wò pé kí ló ń ṣẹlẹ̀ nílùú eléyìí kí ló ń ṣẹlẹ̀ nílùú eléyìí kí ló ń ṣẹlẹ̀ nílùú eléyìí kí ló ń ṣẹlẹ̀ nílùú eléyìí. Èyí ni láti mọ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá tó yẹ pé ìmọ̀ ìjìnlẹ̀ òtítọ́ làwọn gbé dání, ìmọ̀ ìjìnlẹ̀ òtítọ́ làwọn gbogbo òtítọ́ làwọn fẹ́ mọ kí ló wà nídìí òtítọ́ yìí. Láàkọ́kọ́ àdúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa Ìgbádùnlódé TV, àdúpẹ́ lọ́wọ́ yín torí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ náà ti ṣe síwájú. Àdúpẹ́ lọ́wọ́ bàbá wa kan náà wọ́n pè wọ́n láròjinlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ náà ti ṣe síwájú. Dáwà kan náà Yorùbá Science, àwọn èèyàn pọ̀ tọ́jú ọmọ Yorùbá tí wọ́n ṣiṣẹ́ lórí pé kí bó láyé ṣe lè bó láyé ṣe lè báwo láyé ṣe lè. Ẹni bọ̀ dáwà mo ti kọ́ gbọ́ Yorùbá kan tí wọ́n sọ wípé Yorùbá mílíọ̀nù kan ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Yorùbá Science gbọ́ ẹmọ ọkọ Yorùbá káàkiri àgbáyé yẹmọ ga ni. Èyí ló mú wa lọ sí ìlú Afghanistan níbi tí ẹ̀sìn Islam ẹ̀sìn mùsùlùmí tó ti bọ́nà míì yọ. Ọ̀nà wo ni ẹ̀sìn Islam ló gbà bá ọ̀nà míì yọ ní ìlú Afghanistan ni pé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ láyé òde òní tí máyé dùn rí tí mú gbogbo ìlú ní ìlọsíwájú kò sí irú ìlọsíwájú bẹ́ẹ̀ nílùú Afghanistan. Láti ọdún 2021 ní ìlú Afghanistan ti bẹ̀rẹ̀ òfin tuntun láti fi àwọn rò lọ́nà báyìí ni pé àwọn fẹ́ ṣe òfin láti fi dáàbò bo àwọn ọmọ ìlú àwọn. Òfin le púpọ̀ díẹ̀. Níta mọ́ sọ ni pé tí ìran Yorùbá ìlú Nàìjíríà tàwa lápapọ̀ yìí táà náà bá sọ pé a fẹ́ mú Ìsìláàmù bí àwọn Lárúbáwá ǹjẹ́ kò ní pa wá lára. Táà yẹ pé Ìsìláàmù làá fẹ́ fi mọ́ tukọ̀ ọlẹ̀ wa sáà ní padà kábàámọ̀ bọ̀. Táà bá ní Ìsìláàmù làá fi mọ́ tukọ̀ ọlẹ̀ wa sójú òní tí wà sí òní di tá padà táà ní padà mọ́ para wa lọ́nà àìtọ́. Ìkànnà sí lọ ní ìlú Saudi Arabia tán pè lálówìn ǹgbọ́n ìyún gbogbo ayé ti mẹ́yún ètò ọ̀sẹ̀ nílùú Afghanistan wálé tí mo sì fẹ́ mú wá ní yàjóyàjó yìí ṣé ẹ̀mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí láti ọdún 2021 náà ti bẹ̀rẹ̀ nílùú Afghanistan. Ọmọbìnrin látọmọ ọdún 5 gbogbo obìnrin nílùú Afghanistan ẹ gbúdọ̀ da ẹ̀kúbò lórí. Gbogbo obìnrin nílùú Afghanistan láti ọmọ ọdún 5 ó gbúdọ̀ ti bojú tẹ́ ẹ̀ gbúdọ̀ rí ojú rẹ̀ ń ta mọ́ nílùú Afghanistan báyìí níbi tí ẹ̀sìn bá wọn dé níbi tí ẹ̀sìn gbó wọn lójú dé. Ẹlẹ́ẹ̀kejì láti ọmọ ọdún 5 nílùú Afghanistan ọmọ obìnrin kankan kò gbúdọ̀ dání. Ọmọ obìnrin kankan kò gbúdọ̀ máa dání lọ báyìí. Láti ọmọ ọdún 5 mo rò pé kí ló rí tọ́ ọmọbìnrin dání kí nídìí tó fi ń dání. Ẹlẹ́ẹ̀kẹta rèé bákan náà ọmọ obìnrin ò gbúdọ̀ rìn pẹ̀lú ọkùnrin kankan láti ọmọ ọdún 5 kò gbúdọ̀ rìn pẹ̀lú ọkùnrin kankan yálà ó jọkọ rẹ̀ yálà ó jólùkọ rẹ̀ yálà ó jálábàgbé rẹ̀. Ọmọ obìnrin kò gbúdọ̀ rìn pẹ̀lú ọkùnrin kankan nílùú Afghanistan báyìí tí mo bó ṣe ń ṣe nílùú Afghanistan là ń sọ fún gbogbo àgbáyé yẹn ó là ń sọ fún ẹ̀yin ọmọ Yorùbá yìí ọmọ obìnrin kò gbúdọ̀ rìn pẹ̀lú ọkùnrin kankan. Ẹ̀sùn lọ bẹ́ẹ̀ sùn bá wa ṣe gbé wọn sí bó bá ṣe gbé pẹ́lí sí ni ó fa irú ìjìyà tí wọ́n fi jẹ irú ẹni bẹ́ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ irú obìnrin tí ó bá ṣe irú ẹ̀ṣẹ̀ yìí bí ẹ̀sùn bá ti pẹ́lí sí
ni yóò fa irú ìjìyà tí wọ́n jẹ. Bí ẹ̀sùn rẹ̀ bá ṣe pípẹ́ sí ni ìjìyà tí ìlú Afghanistan ó fún irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ àbí ọkùnrin tó ní pẹ̀lú obìnrin. Bí ẹ̀sùn bá ṣe pípẹ́ sí ni ìjìyà tí wọ́n ó fún irú ẹni bẹ́ẹ̀ ni ó ṣe rí. Ìjìyà méjì wà ni. Èyí tó bá le jù ni pé wọ́n ó sọ̀kò pa. Ìkejì, kí ìjọba kó fi ẹni tán bá kárú ìwà ìmọ́ lọ́wọ́ kí wọ́n fi sẹ́wọ̀n gbére tàbí kí wọ́n sọ̀kò pa ni. Ṣùgbọ́n bẹ́sùn bá ṣe gbé pẹ́ẹ́lí sí ni yóò fa irú ìjìyà tí wọ́n fi jẹ irú ẹni náà. Ìlú Afghanistan ó ń gbóná yerere ni. Ìdí tá a fi ń ka gbogbo àwọn ẹ̀sùn àwọn òfin tuntun táyà tún gbélé lẹ́nu. Ẹlẹ́ẹ̀kẹrin, obìnrin kankan kò gbúdọ̀ sọ̀rọ̀ sókè níbi tí àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ bá wà. Ní ibì kankan, obìnrin kankan kò gbúdọ̀ sọ̀rọ̀ sókè níbi táwọn ẹgbẹ́ rẹ̀ bá wà. Pé àwa jókòó ìkọ́ wa pè rẹ̀ ní òun olórí àwọn obìnrin mùmìnì umùlìmùmìnì ní àbí kí náà wọ́n pera wọn. Obìnrin ò gbúdọ̀ sọ̀rọ̀ sókè yálà láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ni o àbí láàrin àwọn ọkùnrin. Ẹlẹ́ẹ̀kẹrin nílùú Afghanistan kò sí tó jẹ́ umùlìmùmìnì. Ẹlẹ́ẹ̀karùn-ún, obìnrin ò gbúdọ̀ jáde lọ síbi tí àwọn ọkùnrin bá wà. Pé àwọn ọkùnrin wà ń bẹ̀ ẹ jẹ́ n lọ kí wọn. Wọ́n sì ti mọ̀ pé àwọn ọkùnrin ló wà ń bí. Ọkùnrin bá ti ń pé méjì pé mẹ́ta ń bẹ̀ tóbi bá fi lè jáde lọ kí wọn àbó lọ sí ẹ̀yàn kan bẹ̀. Àtobìnrin àtọkùnrin. Ìdájọ́ tí wọ́n fún wọn ni pé nínú kí wọ́n sọmọ́ sẹ́wọ̀n títí láé tó mọ̀ wá títí láé àbí wọ́n sọ̀kò pa wọ́n. Ìkànnì ìdájọ́ méjèèjì rìn. Èyí làwa fi ń pe gbogbo ọmọ ìyá wa káàkiri àgbálá ayé, àwa tá a jọ mọ ọmọlúàbí, tá a jọ mọ kóòtù òjíire, tí a jọ mọ tí wọ́n fi ìwà gidi kọ́, tá a ti láṣà gidi, tá a ti lẹ́sìn gidi, tá a wáyú tán, tá a wá bẹ́kùnbẹ́kùn kí. Pé táwa náà bá gbára wa láàyè kẹ́sìn yóò mú wa kọ́sìn yóò dé wa mọ́lẹ̀, àwa náà padà dé gbèdéke irú ibi tí ìlú Afghanistan dé yìí. Àwọn múfútà wò ó ìsìláàmù nation láwọn fẹ́ ẹni tí wọ́n fi ìsìláàmù nation ṣe òun làwọn ń kà fún ọgbà ayé yìí o. Lábalábẹ́ o ká fi gí abá o. Ètò wa ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Saudi Arabia báyìí níbi nílé ìsìláàmù gangan lágbólé mọ̀ọ́mọ̀. Mo mọ̀ pé fídíò wọn ti lọ káàkiri àgbáláyé, gbogbo àwọn èèyàn ló ti ń wò ó. Ọdún àwọn àjẹ́ nílùú Saudi. Nítòótọ́ kì í Saudi nìkan ní sọdún àwọn àjẹ́ ọdún Halloween o. Wọ́n ṣe wọ́n ṣe l'Amẹ́ríkà, wọ́n ṣe UK, wọ́n ṣe káàkiri, wọ́n ṣe láwọn ìlú káàkiri, wọ́n ṣe Spain, wọ́n ṣe France. Ọdún Halloween, ọdún wá látinú àṣà wọn, ó wá látinú ìran wọn. Kì í ṣe pé bóyá ìwọ fún àdúrà pé ọdún Halloween tẹ́ ń ṣe ẹ má ṣe mọ́ o, ó ta kò fi ẹ̀sìn mọ̀ọ́mọ́ o, irọ́. Wọ́n ṣe torí gbóyin tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí káàkiri àgbáláyé máa ń sọ ni wípé tí wọ́n bá ṣe báyìí kìnìkan táyé pèsè lè ṣe àpèlè Saudi ni wọ́n ṣe gbá kan ni, àpèlè Saudi ni wọ́n ṣàwó kan ni. Kódà ní Dubai wọ́n ṣe ní Dubai tó kìí ṣe Saudi nìkan, wọ́n ṣe Halloween báyìí káàkiri àgbáláyé ni táwọn ọmọ ìlú ti múdẹ̀ celebrate ẹ̀. Kọ̀yìn tí ń jẹ́ Halloween jọjọ́ àwọn àjẹ́ lọ. Wọ́n fi celebrate àwọn tó ti lọ, àwọn èèyàn tó ti lọ, àwọn èèyàn tó ti kú náà fi celebrate. Ẹ jáde lẹ Yorùbá. Ọmọ Yorùbá ní ìsinmi àti tí tádélẹ̀ Yorùbá, ọmọ Yorùbá bí nǹkan tí ò dákan bá ti ṣe ọmọ Yorùbá, bí nǹkan tí kò tẹ́lẹ̀ lọ́wọ́ bá ti ṣe àjẹ́lé wọn ni. Ọmọ Yorùbá ń gbàjẹ́ sí pé ó ń gbàjẹ́ lé wọn sí pé ọmọ Yorùbá fẹ́ pàjẹ́run, ó fẹ́ dáná sàjẹ́ ẹyẹ tí ọmọ Yorùbá sọ̀kò pa lọ́mọ Yorùbá ń wá kí.
wọ́n ti ròyà jẹ́ fọmọ Yorùbá gẹ́gẹ́ bí tí ò dáa. Ọmọ Yorùbá wá jẹ ilé wọn tí ò ṣe prayer point. Tí wọ́n dákọ̀ Ọ̀rúnmìlà ọmọ Yorùbá ṣe wá kán dákọ̀ Ògún ọmọ Yorùbá fàdígá kí ni jẹ́ bẹ́ẹ̀ àti gba Islam fẹ́ mo dákọ̀ Ṣàngó ọmọ Yorùbá lẹ́wù súbì láàyè. Both Muslim and Christian ni mo sọ yìí ẹ̀kọ́ àmì ìpọ̀ sójú kan. Mo dákọ̀ Ọya ọmọ Yorùbá nìkan ni Ọya tó wá kú wà láyé ń tí ń fẹ́ ni. Mo dákọ̀ Ọ̀ṣun ọmọ Yorùbá sọ pé kí ni ẹ lọ́ọ́ ju gbẹ sínú Ọ̀ṣun. Ṣùgbọ́n inú wa dùn pé níbi tí wọ́n ti mú Islam wá gangan ẹ̀sìn tí wọ́n fẹ́ tí wọ́n sì báyìí lórí ṣé ìwà Fadilaki sheik Fadilaki wo àbí kó fọ̀dí ẹ̀yà kó fọ́ fọ̀tí ọ̀dẹ̀ ẹ̀yà ẹ̀sẹ̀ tí wọ́n kì í Fadilaki sheik. Àwọn pọ́n àwọn ìyẹn wọn tó ti lọ àwọn lọ wọ́n pọ́n wọn lé. Àwọn àbá wọn tó ti gbéṣẹ̀ àwọn pọ́n wọn lé. Àwọn ancestor wọn àwọn pọ́n wọn lé wọ́n ya ọjọ́ kan sílẹ̀ lọ́tọ̀ láti rántí àwọn ancestor wọn. Wọ́n wá bá dákọ̀ ancestor tiẹ̀ létí ẹ̀ orí ló sì dàrú. Wọ́n dákọ̀ ancestor ọmọ Yorùbá létí ẹ̀ inú ancestor ẹ̀ sì ń bí. Inú àwọn tó ti wá sílẹ̀ yìí tó ti sáyé kúrò tó sáyé inú wọn ó sì ń bí ọmọ Yorùbá. Àwọn tí ò wá gbẹ̀sìn lọ́wọ́ wọn àwọn ancestor wọn àwọn celebrate wọn. Islam ò wórí ọmọ Saudi débi pé kó mọ̀ ṣe Halloween kó mọ̀ ṣọdún àwọn àjẹ́ Islam kò wórí ọmọ Saudi débi pé kó mọ̀ celebrate àwọn ancestor wọn. Islam wórí ọmọ Saudi débẹ̀ ṣùgbọ́n Islam lè wórí tiwa débi pé kálá àwọn ancestor wa àwọn apá tó ti wá àwọn bàbá tó ti gbéṣẹ̀ àwọn bàbá tó ti gbéṣẹ̀ àwọn ẹ̀gbọ́n tó ti gbéṣẹ̀ àwọn ẹ̀yà tó ti gbéṣẹ̀ káwò tó dé àwọn tó ti wá tẹ́lẹ̀ ayé káwò tó tẹ̀ Islam ti wórí tiwa débi pé ká máa fẹnu tàbùkù wọn. Ṣé wọ́n Saudi lẹ́wọ̀ yẹn? Ṣé Saudi lẹ́wọ̀ yẹn? Níbo làwọn ọmọ Yorùbá bọ́ra wa? Ẹ̀sìn ni o, Muhammadu ò fẹ́ o, Alẹ́ ò fẹ́ o. Pẹ̀lẹ́ o, Fadilaki sheik, àkọ́bí Muhammadu, ẹlẹ́rù wèrè lórí. Ẹ ti dẹrù ọpọlọ, àtẹ́gùn fẹ̀ sí lórí mọ́, ẹ lè lórí bí yẹn mọ́. Ṣùgbọ́n ṣe bá wa Ọlọ́run wa ní pé kí social media wà àdúpẹ́ lọ́wọ́ íńtánẹ́ẹ̀tì táwa wá rí ibo tí wọ́n ṣe lọ́dọ̀ wọn náà táà rí bí wọ́n ti ń ṣe. Táàrí bọ́n ti ń ṣe pé Saudi lè pẹ̀lú àwọn ìlú yòókù tí wọ́n ti ń ṣe ọdún Halloween kọ́ wọ́n ní láti máa ṣe. Táwọn ò sọ pé káwọn mọ̀ràn tí àwọn ancestor tí wọ́n mọ́ kí wá ló mọ́ Yorùbá tó lọ́wọ́ òdì lọ́sọ̀ àwọn ancestor òun mọ́. Táìpọ́n ti dákọ̀ àwọn ọba tiwa ìmọ̀ bí ọmọ Yorùbá nú ni. Wọ́n sì lógun wọn. Wọ́n gbé jágbá wọ́n ju pọ̀ mẹ́rin jogbo ó di jogbo jágbá. Ìwọ náà sì mú o sì ń lò yóò wà lọ́wọ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ yòókù àwọn dùbìlà ìmọ̀nà ṣàìtọ́ ni rọ̀jìm bismillahirrahmanirrahim. Ṣé ẹbí tí ẹ bá mú ewu eléyìí tẹ pákọ́ mi eléyìí in fact ó da sáyẹ̀nsì gidi ni ó da fún oògùn jẹ̀díjẹ̀dí tẹ bá mú eléyìí tẹ bá mú aláǹgbá tẹ yọ oko rẹ̀ tẹ kìbọn kiri ó da fún in fact tí Islam fi kọ́ wa ni ó da fún oògùn alẹ́kọ́ tí a ti wá fẹ́ lò ẹ̀wọ̀n kí wọ́n rà fáwọn ọmọ Nàìjíríà. Àwọn tó ti lọ yìí àwọn ló discover gbogbo àwọn ló ṣàwárí gbogbo táwa lò yìí àwa pọ́n wọn lé a tún wá fẹ́ẹ́ tàbùkù wọn. Ọmọ tó bá ṣe irú nǹkan báyìí ọmọ kí ni wọ́n máa ń pè é ọmọ àlè ni wọ́n pè é ọmọ bẹ́ẹ̀ gbogbo táwọn àbá tiẹ̀ ṣe ìwọ sì dé ó wà á dún torí pé o ti lọ ka tẹ́sùkù kan ìwé táyé pàwọn ọmọ secondary school ló kọ àwọn tí ò tó ọlọ́jọ́ ló kọ́ ó ti lọ gba tẹ́sùkù kan wà á ní ìwé yìí ìzẹ́fúlì ìwé yìí mo gbọ́. Ó wá kàdé bíi pé nǹkan bàbá tiẹ̀ táwọn bàbá rẹ ti lọ ṣe àwárí rẹ̀ kí wò tó dé ó wá kàwé níbi wípé ó wá fẹ́ lo nǹkan ó wá sẹ̀ lọ gba permission ó wá sẹ̀ lọ gba yọ̀dá lọ́wọ́ àwọn lárúbáwá kó tó lè lo nǹkan táwọn bàbá tiẹ̀ sílẹ̀ pé tẹ́ wá ti fẹ́ lo kíní ẹ wojú ológun mẹ́rìndínlógún ẹ bá mi fi wàrà fáná mọ́kànnà àríyá lò ó fẹ́ lo nǹkan tí iṣẹ́ tí àwọn bàbá rẹ̀ sílẹ̀ ó fẹ́ lò wá lọ ń gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn lárúbáwá pé ẹ̀rọ eléyìí ǹjẹ́ irú tí wọ́n fẹ́ lò ǹjẹ́ lárúbáwá lò rí
ṣùgbọ́n torí pé ọjọ́ máa lè ní o torí pé ọjọ́ máa lè ìtàn àbá rẹ̀ ṣe lẹ̀ ó fẹ́ lò ó sọ bóyá ó mọ̀ bóyá ó fẹ́ kó o tako ni àbí kó mọ̀ tako ó wá ń lo ìwádìí táwọn àbá rẹ̀ ṣe lẹ̀ ó wá lọ gbé orí yẹn fún àwọn oníwàrà fàdáwù àwọn lárúbáwá fúnra wọn nìsín wọ́n fẹ́ báyé dọ́gba wọ́n fẹ́ bá gbogbo ayé mu ìtayé ń ṣe wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n àwọn tí wá ń bí tó fẹ́ ṣe lárúbáwá ó dàbí ẹni pé ìgbésí ayé tí lárúbáwá ti gbé láti bí 1000 years ago àyíká láti bí 500 years ago tí wọn ò gbé mọ́ tí wọ́n ti gbé tó ti nílùú wọn lára lẹ́yìn ìṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ní ìsìn láti máa gbé ṣé wàá pa àyòkù ni ṣé pàwọn àtàjọ ọmọ ọkọ ni yí nǹkan kan fi wá ṣe mo yí fa búra àfẹ táwa ọmọ ọkọ bá fi ṣe nǹkan ní nǹkan fi wá ṣe olófin máa ń dùn àwa tí wọ́n ti wá báyẹ̀ sí jẹ́ nísìn tí wọ́n bá báyẹ̀ sí jẹ́ tí wọ́n bá àwọn kan bá wa jẹ́ tí wọ́n bá lẹ Yorùbá jẹ́ yóò máa dùn wá tó dábàá lẹ ẹ̀wọ̀n torí ìṣẹ̀ṣe yìí ni wọ́n ti àwọn ọmọlẹ̀ torí ìṣẹ̀ṣe yìí so tó bá rí mímì kan táyé pé táwọn Ọlọ́run oníwà ń bẹ ó sọ pé wọ́n láwọn oníṣẹ̀ṣe kan àwọ̀ wà tó wá gbowó lọ́wọ́ ẹnì kankan pé yá gbowó lọ síbi báyìí ká tó lọ bì kankan ẹni táwọn àjíyà rẹ lórí ìlàfẹ́ kó parẹ́ ẹ wá wà wọn bá tiwa tán ti jẹ sànbẹ ẹ̀yà tán ti jẹ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀yà lórí kí ewébẹ̀ olè máa kó lè bá máa jórúkọ báyìí kí kẹ́mẹ́ tó máa jọba jórúkọ báyìí kí kẹ́mẹ́ tó máa jórúkọ báyìí gbogbo nǹkan tá a bá ń gbìn nílẹ̀ yìí gbogbo nǹkan tá a ń gbìn nílẹ̀ yìí gbogbo pàṣẹṣẹ nílẹ̀ yìí tá a ń gbìn tá a ti bọlẹ̀ tí ń wù ẹ lọ wò ó ṣé gbogbo nǹkan tá a ń gbìn nílẹ̀ tí ń wù ṣé gbogbo nǹkan náà wọ́n ń gbìn nílùú mi ni kẹ́sì gbogbo ẹ àwọn kan wà níbi táwa ń gbìn táyé pé ń wù tẹ́pọ̀ ara bá ló discover tẹ́lá gbìlú mi náà ó ṣe é ṣe kó wù ṣùgbọ́n àwọn abáwọn ò ṣe ìgbìyànjú débẹ̀ kó mọ̀ pé kíní yìí èèyàn lè gbìn kó wù ṣe ìgbòho tá a ní bí tí wọ́n ní bòmí ṣé báwa ṣe ń lò bí wọ́n ṣe ń lò ní bòmí yẹn àwọn abá tí wọ́n ti ṣe gbìyànjú wọ́n ti ṣe wádìí wọ́n ti ṣe gbìyànjú débi pé tá a mọ ewé elémele mọ ewé elémele tá a bá lò náà báyìí yóò ṣiṣẹ́ fún wa lọ́nà báyìí ìwádìí àwọn abá wa ni ṣé gbogbo ẹ̀ àwa sáà fẹ́ parun ni. ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ń fi wàrà fa náà mọ́kànnà àlíyà léwé tó ń fi ẹ̀lẹ́mìlà mẹ́jọ ṣúwà láì mẹ́jọ tó fi ń lo ewé àtegbò ǹjọ́ wo nìwọ̀ rántí àwọn tó ṣe ìmọ̀ ìjìnlẹ̀ ewé ìkalẹ̀ tọ́jú àwọn bàbá wa tán ti lọ ìjọ́ òníwọ̀ yà kalẹ̀ láti rántí wọn rí tó bọ̀ wá níyà ọjọ́ kalẹ̀ láti rántí wọn ǹjọ́ yẹ kó ọjọ́ kalẹ̀ láti máa gbé wọn ṣépè láti máa sọ̀rọ̀ sí wọn tó o bá yọ ọjọ́ kankalẹ̀ láti fi rántí àwọn bàbá tó ti lọ tó o yọ ọjọ́ kankalẹ̀ láti fi gbóríyìn fún wọn tó o yọ ọjọ́ kankalẹ̀ láti gbé òṣùbà káre fún wọn ǹjọ́ yẹ kó o yọ ọjọ́ kankalẹ̀ láti wá mọ̀ sọ pé Ọ̀ṣun wo kí ni ọ̀yàwó tó wà láyé pé ní tokóbọ̀ ń di ni ǹjọ́ yẹ kó o yọ ọjọ́ kankalẹ̀ láti mọ̀ fi tàbùkù wọn nígbà tó o lè yọ ọjọ́ kankalẹ̀ láti rántí wọn sáré ló ti yọ ọjọ́ kankalẹ̀ láti mọ̀ rántí àwọn àṣẹṣọ́ wọn tó ti lọ yìí o níbi tí wọ́n ló ti gbẹ̀ sínú o tápẹ́ òótọ́ ní tí mo sọ yìí òótọ́ ni bẹ́ẹ̀ ló sì rí gbogbo ẹ̀yin tí ẹ wá jọ mọ àlè tẹ́ ń dalẹ̀ Yorùbá rú tẹ́ ń fẹnu àbùkàn ara wa ní tí ń bi ní obìnrin o ní tí ń bi ní yóò bí àdàbí ọjà òjò pé àdàbí jà òjò pé àwa láti gbẹ́rẹ̀ kan sí àbí láti oṣù jẹ́ nìyẹn kan bí ó ṣe pé láti mọ ẹran wa létí pé ibi tá à ń lọ yìí oko àánú ni ẹ mọ̀jà torí bọ̀ tá a bá yẹn torí bọ̀ á dọmọlọmọ ọmọlọmọ mọ̀ pọ̀ mọ̀ ó yóò mọ̀ pé bàbá ń bàbá a sì ti ń pè náà gbogbo àwọn tá a ti kó sínú ogun yìí kọ́ lọ́wọ́ yọ wá ẹ jẹ́ kí o gbọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ á wálé èmi náà padà wálé ni àpọ̀ tá à ń bọ̀ lé ẹ̀yin náà wálé kojú tì mọ́ra má wò pé kí ni àfa Akeem ó sọ kí làfa Kabir ó sọ kí ni Muhammadu Jami ó sọ má wò èyún gbọ̀n bọ̀ lé àsìkò ti tó wọ́n kó kálukú ń padà lé àwọn bàbá wo èsè kà ìdí níta pé tá a fi rí ẹnì kankan tó àìsàn lórí mídíà tó yẹ pé àwọn bàbá wa ìka ni à ń dìde àwọn bàbá wa wọ́n máa ń pààyàn ni òsàǹgbààyàn ìdí tá a fi ń dìde ní àwọn bàbá wo pààyàn rí. kábíyèsí lódìmọ̀dé kábíyèsí fa ìlú ìjẹ́kùnrin láwà iléeṣẹ́ remix tí wọ́n ń pe òbílẹ̀ wọ́n ti ń pọ́ sáà tẹ̀tọ̀ tó ti sọ di ìtẹ̀ ìbò wọn ló kúrò wọn ní gbogbo ẹ̀ ṣùgbọ́n tó ṣe àyàlẹ́nu pé ìwọ̀n bá ògùn làwárí lórí atẹ́gùn asọ́kùpọ̀ tó tún wọjú ẹ̀yìn ìyá wa ẹ dákun àwọn ògùn lẹ́ni
tí ẹ lè sọ fún gbogbo àwọn èèyàn tẹsí gbogbo àwọn tí ó ń wòlé. ẹ ṣe àdúpẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo tẹ bá ti ń gbọ́ wa o orúkọ tèmi ni Ọmọ́wùmí láti iléeṣẹ́ Renis Reshape Herbs. Níléeṣẹ́ wa dẹ̀rẹ́ oògùn oríṣiríṣi òun là ń ṣe, oògùn tó ń ṣara lóore, oògùn tó ń ṣiṣẹ́ fún àní tó ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní ìfúnpá gíga which is called BP, àní tó ń ṣiṣẹ́ fún arthritis ẹni tó bá ní àwọ̀pá ara àrọ́pá ẹsẹ̀ bí ẹni tára ń dùn egungun ara ń dùn, àdẹ̀ní tó ń ṣiṣẹ́ fún diabetes èyí tá à ń pè ní ìtọ̀ ṣúgà. So oògùn wa ń lọ lọ́lọ́pọ̀ ìjọ̀kan òkè eléyìí tó ń ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tí a gbé jáde láti iléeṣẹ́ Renis Reshape Herbs à ń porúkọ ẹ̀ ní ren diabetes a ní ní powder àdẹ̀ní ní capsule. So eléyìí mú lọ́tún polówó adọ́pẹ́ ní awogbarun mo ti lè náà rí bàbá wa kó ní ti awogbarun yìí. Èmi ni Ayọ̀délé Yusuf láti iléeṣẹ́ Renis. Awogbarun bá ṣe pé awogbarun ó ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó ti sápamọ́ sí àgọ́ ara wa ló bá parí. ẹ ṣe àdúgbò ẹ mo ní gbogbo tẹ̀lé ìránṣọ́ látàárọ̀ mo ti ẹ̀gbẹ́ mi èyí tó bẹ̀ mi ni ìtẹ́kùn tí bá ti mú mi wọlé tí lè fi. ṣé ti bẹ̀rẹ̀ yẹn lẹ́ sọ ìyẹn wà nílẹ̀ tó bá ń pè é òun lélẹ̀ man booster pro òun là ń pè in form of kit ló bá wa ó wà lólómi ó dẹ̀ wà lóní tiẹ̀ wò lómi lóríṣiríṣi ló wà. ló wà lólómi ló wà lórí ẹ̀. No kì í ṣe gbogbo ẹ̀ tó bá ti pè ní kit a máa ṣe lólómi a máa ṣe ní oníyọ̀fun a máa ṣe ní oní capsule náà àwọn kan wà tẹ́ pé capsule nìkan ni tí ò ń ṣe olómi yẹn náà bí àwọn bíi BP àwọn bíi diabetes bọ́ eléyìí ọmọ iṣẹ́ eléyìí sà tẹ́ nǹkan tẹ́ bá gbé yẹ̀wò lásán tẹ́ bá máa mú lásán báyìí àwọn obìnrin yẹn gan ó máa fẹ́ kú ni wọ́n fẹ́ kú lálẹ́ yìí òun lè wá ṣe àjíkẹ́ gbé yẹ̀wò ní o kẹ́ gbé yẹ̀wò. òjò tiẹ̀ tún ní òògùn mi táyé pé ní ẹ̀ máa fẹ́ kú bí nǹkan kan látara omi àbí nǹkan láti fi kan táyé pé òun náà lè yanjú ẹ̀ òjò wà láàrin òògùn tẹ́ kúlẹ̀. Òun náà ni ṣé wọ́n dúpẹ́ òun gbogbo lélẹ̀ òun gbogbo ló ń pè ní EP7 natural antibiotics liquid antibiotics fún àwọn tó ní infection àwọn tó ní kòkòrò ìbájọṣepọ̀ àwọn tó ní gonorrhea tó yẹ pé nígbà tí wọ́n bá tọ̀ báyìí ẹ̀jẹ̀ ni àwọn tó yẹ pé nígbà tí wọ́n bá yúnra tí wọ́n bá ti ní àjọṣepọ̀ wọ́n máa yúnra wọ́n máa yún ìdí wọ́n máa yún gbogbo ibi tí ó jẹ́ kó máa yún so ká bá ti lè fún wọn ní oògùn yìí EP7 natural antibiotics òun gbogbo ló ṣiṣẹ́ fún. oògùn tí mo rí mi yóò lè mílíọ̀nù ó pọ̀ mi ju pé dájúdájú sọ pé kò sóògùn àbí àrùn kan wà tí àti ìrògùn ẹ̀ lọ ẹ jẹ́ àtúwò mi ìtẹ́ fún wa kò lẹ́tún fún wa mí. òun lè lè sàn oògùn yìí nísìn BP knockout organic flow òun la pé so oògùn yìí bó ṣe wà báwo ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ẹ̀jẹ̀ ríru ẹni tó bá ní IV ẹni tí BP ẹ bá lọ sókè nígbà BP ẹ ṣe lọ sókè tó bá máa lo oògùn yìí tó bá fi lè lo oògùn yìí tó jáde láti iléeṣẹ́ Renis Reshape gbogbo ìfúnká tó ga sókè ó máa wálẹ̀ bẹ́ẹ̀ ni. nǹkan mo ní tán dídá bí a ń dà sí yìí kí n tó ṣe àbí inú obìnrin ìyá wa kó sáré kó pọ̀ mi èyí tó ṣe kàtí ṣe. oògùn yìí bó ṣe wà báyìí òun là ń pè ní fibroid ease oògùn yìí oògùn obìnrin ni ó ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ìju ẹ̀rọ fún àwọn obìnrin mi wà tẹ́pọ́n máa ipò wọn máa wú tó máa wò bóyá oyún ló wà ń bẹ̀ tí wọ́n nílẹ̀ pé nǹkan tó wà ń bẹ̀ kì í ṣe oyún so oògùn yìí ó ṣiṣẹ́ fún ìju obìnrin tó bá ní ìju nínú ara tó bá ní fibroid bó dẹ̀ ṣe wà báyìí tó má dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa lò báyìí ajẹ́bí dán lòun náà. ẹ tún tọ́sẹ̀ ìwé ní. eléyìí kì í ṣe ọṣẹ fún ìwẹ̀ náà ni bó ṣe wà báyìí kì í ṣe bóyá bíi nọ́mà àwọn ọṣẹ rẹ̀ tí a máa ń lò ó ṣiṣẹ́ fún àwọn ọṣẹ bí ẹni tí ó ní egungun ara àwọn ká aromọléegun àwọn nǹkan báyẹn bí ẹni tó ní kò ní tìrìn díẹ̀ tí máa ní ẹ̀yìn ń dùn mí ẹsẹ̀ ń romí ti má ti ń tó tẹ̀lé gun tí ò lè gun díẹ̀ tí ò lè gun òkè ó máa ní ara ń dùn òkun so the arthritis exactly arthritis relief soap òun là ń pè ó wà in form of kit a ní ní ọṣẹ a ní ní tea a ní ní káfíńtà ní ní cream kí n tẹ̀ fún gbogbo bí tó bá ń complain pé ó dùn tó bá fi ń wọ báyìí ń gbọ́ ìtura ó máa dé sí ni gbogbo nǹkan tó bá ń ṣe. ilé ìdàbí ìfara ilé ìdàbí pẹ̀fúmù ẹnu tàbí pẹ̀fúmù náà ni àbí kí n ṣe àwọn eléyìí. ẹ ṣe gan ni sà bó lè ṣe wà báyìí à ń pè ní two-day pack òun là ń pè bóyá bí arẹ́ni tó yẹ pé bóyá olóhùn ń tajà kò rówó kó jọ àbí bẹ́ẹ̀ ni two-day bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já. ṣé pé ẹni ṣàtúnmọ̀ túnbẹ̀ kábíyèsí ló gbọ́dọ̀. bẹ́ẹ̀ ni sà bó ṣe wà báyìí bóyá bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já rẹ̀ gbà pé àríwọ̀ ọ̀rọ̀ níṣẹ́ mo máa lọ síwájú. èmi ní sàlàyé túnbẹ̀ fún yẹn ní sàlàyé fún mi gbogbo ayé ló mọ ṣe ẹgbẹ́ túnbẹ̀ kò sí bí ìṣúra òṣèlú lele tó ayé ẹ ló ti mọ́lẹ̀ ìkẹyìn ogunlé bàbá mi ogunlé ìyá nìkan ni kí ẹ tó túnbẹ̀ lè wà bí. bẹ́ẹ̀ni ẹni tó bá ti ní túnbẹ̀ yìí lọ́wọ́ gbogbo ẹ̀ ó ti parí gbogbo ẹ̀ ti parí tó bá ṣe ní olómi tó máa fi wẹ̀ òun la ní spray bí perfume tó máa tẹ̀ sára kan tó jáde kúrò nílé á dẹ̀ ní ọṣẹ náà á ní powder dẹ̀ ní olóyin tẹ́pẹ́ ẹni tó bá láwọn yẹn bá gbogbo ibi tó bá dé báyìí bẹ́ẹ̀ ni gbogbo ibi tó bá dé báyìí ọmọ máa ṣùrù bó ni ọmọ máa ṣùrù bébè ọmọ máa nífẹ̀ẹ́ sí ni lẹ́yìn tó bá lo nǹkan túdé yìí so gbogbo spiritual breakthrough gbogbo nǹkan tí tó bá ti dì sí bójógun ìdílé ìyá ni bójógun ìdílé bàbá bójógun ìdílé ibi tó bójógun ibi tó ti ń ṣiṣẹ́ náà ni gbogbo ẹ̀ máa já pẹ́tẹpẹ́tẹ ni. iléeṣẹ́ Renis wà ní ìlú Ìjẹ̀bú Òde ìbẹ̀lẹ̀ tí a ti ń fi ọ̀rọ̀ wá gbogbo
àwọn òṣìṣẹ́ lẹ́nu wò látàárọ̀ ní iléeṣẹ́ Lennox tower bí oríṣiríṣi ọ̀gùn ló pọ̀ òun pọ̀ lọ́bìbà tábàdíkà mọ̀ ṣàlàyé ògùn látàrọ̀ sílẹ̀ òyìṣú àní ń sọ ọ̀rọ̀ yẹn tán torí gbogbo tí wọ́n dùn ní ìsìn mo tún lóògùn kan tí ń sẹ́jú sí mi wọ́n ní mo tún ní kílẹ̀ lẹ́yìn ó lóògùn ojú mi tẹ́ tójú bá yún lójú ẹ̀ bá ń ṣe fún tó bí ẹ̀ ń wa mi wọ́n kò sọ́ọ̀gùn tí ó sì ń bí kò sí ọ̀gùn tí ó sì ń bí wọ́n ní túnde wọ́n ní gbogbo ẹ̀ kò wá sí irú tẹ́ ẹ fẹ́ iléeṣẹ́ Lennox tó sọ pé ó ń ṣe ọ́ tó dèbí tí èèyàn ní wíwòsàn adúpẹ́ lọ́wọ́ lóògùn adúpẹ́ lọ́wọ́ fa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tàbí wò sẹ́ẹ̀ wà nígbà àwọn kẹsì àtúndé gbogbo àwọn àbá wa wọ́n tún lè sọ di lílo wọ́n sọ di tablet wọ́n sọ di olómi wọ́n sọ di káfù wọ́n sọ di sọfẹ́ẹ̀tì wọ́n sọ di lóyún ẹ̀ṣẹ̀ adúpẹ́ iléeṣẹ́ Lennox ní iléeṣẹ́ wò ní bàjẹ́ iṣẹ́ wájú wò ní bàjẹ́. nínú odù fà kò fi náà jẹ́ pé kó lọ pààyàn rí kò fi náà jẹ́ pé kó lọ fẹ́ nìkan rúbọ fẹ́ nìkan rí ṣùgbọ́n àwọn tó gbèrè wá 2 textbooks wọ́n fẹ́ kọ̀ndẹ́mù tẹ̀yìn ní lọ́wọ́ láti gbé tiwọn lárugẹ ni wọ́n sọ pé àwọn abayín pààyàn táwọn kan bá ń bàjẹ́ káwa kan mọ̀ tún ṣe o torí pé wọ́n bàjẹ́ níbi tó dé náà ni mo ṣe làbọ̀rú ẹ̀ làbọ̀yẹ̀ fọ́ ṣiṣẹ́.